Ìbéèrè aláwọ̀kọ́ tí màá kọ́kọ́ máa mú wá, wọ́n ní ǹjẹ́ a lè yọ fídíà àgbàlagbà tí kò lè ṣe síyàmù Ramadan lẹ́ẹ̀kan náà láti bẹ̀rẹ̀ Ramadan. Bákan náà wọ́n ní tí èèyàn bá gbàgbé ké Fatiha lọ́kan nínú àwọn rákà lásìkò sọ̀látù tarawih, ṣé yóò tún rákà náà mú wá lẹ́yìn tí ìmáàmù bá sálámà ní àbí báwo? Ẹ̀kẹta wọ́n ní ṣé rákà méjì ní sọ̀látù dùhà ni àbí rákà mẹ́rin? Tí ó bá jẹ́ pé méjèèjì ló fẹsẹ̀ múlẹ̀, èwo ló lọ́lá jùlọ nínú méjèèjì? Ẹ jẹ́ ìdálúbà ń ṣe. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, Muhammad ibn Abdillah, wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹni tí ó bá jẹ́ arúgbó tí kò lè ṣe sùyàmù, tá a fẹ́ tàtàrà pípé wọn lè ṣe sùyàmù bọ́ àwọn aláìní ọgbọ̀n, ọ̀nà ló fi ṣeré àṣẹ pé ká bọ́ aláìní ọgbọ̀n yìí báyìí. Tá a bá bọ́ wọn lẹ́ẹ̀kan náà ó tó, ó sì dára. Tágbára ọba ká pé ká bọ́ wọn lẹ́ẹ̀kan náà tó sì pójoojúmọ́, iná là ń bọ́ aláìní kan dípò sùyàmù ojúmọ́ yẹn fún arúgbó yẹn, kò sí nǹkan tó burú ń bẹ̀. Ṣùgbọ́n tágbára bá wà, a lè ṣe lẹ́ẹ̀kan náà. Kí bá ti ṣe rí sàhábí Anas ibn Malik radiyallahu anhu, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe lẹ́yìn tí wọ́n ti dàgbà tán ti dògbó, tí wọn ò lágbára láti ṣe sùyàmù mọ́. Tí Ramadan bá ti bẹ̀rẹ̀ tàbí bẹ̀rẹ̀ náà ni wọ́n máa mú oúnjẹ aláìní ọgbọ̀n tí wọ́n sì kó fún àwọn aláìní ọgbọ̀n lẹ́ẹ̀kan náà. Eléyìí tó túmọ̀ sí pé wọ́n ti ṣe fídíà tó so Ramadan fúnra wọn nù láti tán lẹ́ẹ̀kan náà. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wípé ó tọ́ kéèyàn fún wọn lóúnjẹ lẹ́ẹ̀kan náà, ó sì tọ́ kéèyàn máa fún wọn lọ́kọ̀ọ̀kan. Ṣùgbọ́n a ṣàkíyèsí pé aláìní yẹn gbọ́dọ̀ pọ̀gbọ̀n, a gbọ́dọ̀ gbóúnjẹ èèyàn ọgbọ̀n fẹ́nìkan, èèyàn méjì, mẹ́ta tàbí mẹ́rin wọ́n gbọ́dọ̀ pé ọgbọ̀n. Tó bá sì jẹ́ pé ojoojúmọ́ náà la fẹ́ máa bọ́ aláìní fún arúgbó, a gbọ́dọ̀ rí i pé aláìní ọ̀tọ̀ọ̀tọ̀ ọgbọ̀n òun náà la fún, kì í ṣèyàn kan là ń fún láfùntún fún. Eléyìí jẹ́ báwọn. Bẹ́ẹ̀ ni òfin ṣẹ̀ríà sọ pé la salata liman lam yaqra bi ummil kitab. Kò sí sọ èyí túmọ̀ sí pé tẹ́ ẹ bá ṣe sọ̀láàtì tẹ́ ka Fatiha rákà yẹn ẹ̀ ní. Kò bá jẹ́ náfìlà, kò bá jẹ́ ọ̀ràn yẹn, sọ̀láàtì ni wọ́n ń pe gbogbo ẹ̀. A gbọ́dọ̀ lákìyèsí eléyìí. Sọ̀láàtù duha tí rákà méjì péré ni, àbó lè ju méjì lọ. Kúrò àwọn gbọ́ pé àwọn lè ṣe méjì, àwọn lè ṣe mẹ́rin. Lábẹ́ òfin ṣẹ̀ríà, sọ̀láàtù duha lè jẹ́ rákà méjì, mẹ́rin, mẹ́fà tàbí mẹ́jọ. Rákà méjì, mẹ́rin, mẹ́fà tàbí mẹ́jọ, èyí yòówù tó bá ṣe nínú rẹ̀ láti ṣe pẹ̀lú àníyàn pọ̀ ń sin Allah. Ìwọ lọ́lọ́lá jù kìí ṣe béèrè. Tó bá pé méjì ló lè ṣe ṣe, tó bá pé mẹ́rin ló lè ṣe ṣe, tó bá pé mẹ́fà ló lè ṣe ṣe, tó bá jẹ́ mẹ́jọ náà ní ṣe. Ṣùgbọ́n ká ṣàkíyèsí pé gbogbo ohun tó bá ti ní ká ṣe lẹ́sìn kó o máa ṣe ní gbogbo ìgbà lójoojúmọ́ tó bá wà láyé, òun ni nǹkan tó jẹ́ kókó. Kì í ṣe kó o ṣe láṣepatì. Nígbà tó bá ti dáwọ́ lẹ́sìn lọ́nà tó ṣe pé ipa wọn ò ní ká fúngbà tó pẹ́, wọ́n padà kórìíra rẹ̀ ni, wọn kì í lè dèdì rẹ̀ mọ́. Nígbà tó bá sọ pé dandan rákà mẹ́jọ ni wọ́n máa ṣe lójoojúmọ́, níjọ́ tí àyè ọba ti ṣí fún ọ láti lè ṣe mẹ́jẹ̀ẹ̀jọ, ní tó súnmọ́ jù ni pé ó pa gbogbo ẹ̀ ti pátápátá ni. Ó sì ní yé pátì títí tó fi kórìíra rẹ̀. Ẹ sì mọ̀ pé ọlá ńlá ń bẹ fún kéèyàn máa ṣe sọ̀látù duha. Torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé kullu sulama min ibni Adam alayhi sadaqa. Gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú ara ọmọ Ànábì Adam lọ́jọ́ ràn yẹn ká ṣe sàrà fún lójoojúmọ́. Oríkèé tí wọ́n wá kà tí ń bẹ lára wa wọ́n jẹ́ 360. 1,360 oríkèé lọ gbọ́dọ̀ máa ṣe sàrà fún lójoojúmọ́.
kí ló ní tó máa fi ṣe sàrà yìí. Ànábì sallallahu alaihi wasallam fi hàn àwọn púpọ̀ là ń ṣe tó lè túmọ̀ sí pa ti ṣe sàrà o. Bí ká ṣe subhanallah, alhamdulillah, bákan náà bí ká lájà, bí ká sọ̀yàn lẹ́rù, bí ká gbẹ́rù rùyàn, bí ká ṣàtúnṣe láàrin ẹni tí wọ́n jọ ń jà, àwọn àkàyò pọ̀gọ́rùn-ún 360. So Ànábì ló ti tó fún ká sọ yípo ti ṣe sàrà fún gbogbo oríkèé yìí kó ṣe rákà 2 duha. Tó nǹkan tó jẹ́ pé ó yẹ kó jẹ́ pé èèyàn mójútó lójoojúmọ́, mẹ́yìn ó ti máa ṣe lọ́nà tí òfin ní gun lápá ni kéèyàn mójútó. 08085677726 08085677726 08085677726 fáàtàbà ń bẹ nílé òkèèrè láti pè wọlé +234 8083 293896 +234 8083 293896. Eléyìí náà ni nọ́mbà tí olùjábí tẹ̀lé máa fi pè wọlé béèrè ìbéèrè kan sí kejì. Ẹ lórúkọ yín o. Orúkọ yín o. 08085677726 +234 8083293896. Eléyìí òun náà ni nọ́mbà tí olùjábí tẹ̀lé máa fi pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì. Ẹ lórúkọ yín o. Ẹ pa rédíò yín, ẹ bá ti pa rédíò yín kẹ́kọ̀ọ́ padà. Ẹ lórúkọ yín o. Ó kọ ibi ẹ ti ń pè yìí. Ó kọ ibi ẹ ti ń pè pàápàá. Ìbéèrè yín. Ọlọ́run ìjọba ìbéèrè mi fún ẹni tó darí ìṣòro wípé lé inú àwẹ̀. Ẹ jẹ́ kí a mú ìpele yìí kúrò 08085677726 +234 8083293896. Nínú ìbéèrè míì tí ó tún wà níbí, tẹ́ bá ti ń pè wọlé ẹ gbìyànjú láti bẹ́ bá ti ń sálámà tó táwọn dáhùn sálámà ẹ dákọ̀ yín bí ẹ ti ń pè àti ìbéèrè yín kó lè bá mọ̀ yá pápápá. Nínú ìbéèrè míì wọ́n ní kí ni ìdájọ́ àwọn obìnrin tó ń lo nìkọ́ọ̀bù tí ọwọ́ wọn tó máa ń hàn síta, àti pé kí ni ìjìyà tó wà fún obìnrin tó máa ń sábà tako àṣẹ tí ọkọ rẹ̀ bá pa fún un. Ẹ lórúkọ yín o. Orúkọ yín bí ẹ ti ń pè. Ẹ pa rédíò yín. Tẹ́ bá ti pa rédíò yín ẹ pè padà. Yọ ó ń han ni. Ẹ pa rédíò yín àbíkẹ́ yín lọlẹ̀ dáadáa máa ń ṣe. Alhamdulillah. Lábẹ́ òfin ṣẹ̀ríà, obìnrin dandan ni kó bo gbogbo ara rẹ̀ nígbà tí ó bá jáde kúrò nílé rẹ̀. Gbogbo ara rẹ̀, gbogbo ara rẹ̀, ọ̀nà lójú rẹ̀ tó bò. Gbogbo ara rẹ̀, gbogbo ara rẹ̀, ọ̀nà lọ́wọ́ rẹ̀ tó sílẹ̀. Gbogbo ara rẹ̀, gbogbo ara rẹ̀, náà lẹ́sẹ̀ rẹ̀ tó sílẹ̀. Àwọn náà ti rí pé ó ti takò fún Allah. Ya ayyuhan nabi, qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin. Dhalika adna an yu'rafna fala yu'dhayn. Wa kana Allahu ghafuran rahima. Olúwa Ẹlẹ́dàá ní kí àwọn obìnrin kan gbé aṣọ gbàgẹ̀rẹ̀ wọn wọ̀, ètò àmọ́ bọ̀ látòrí títí dé ilẹ̀ gbọ̀n tí ó bo gbogbo ara wọn. Kò tọ́ ká pé obìnrin mọ̀ nínú àwọn obìnrin wọn ò jẹ́ ẹni tó ṣe wípé wọ́n máa fi bẹ̀rù Allah kún bí wọ́n ti ṣe máa jáde nílé wọn. Nítorí pé nǹkan tí wọ́n ń ṣe òun agbára gbà pé ẹ̀sìn ló ń ṣe, wọn kì í ṣẹ̀sìn kọ́ lọ lásán. Gbogbo nǹkan tó bá ṣe lábẹ́ àbúradà ẹ̀sìn ló gbà ládàá lórí ẹ̀. Torí ẹ̀ o ò bójú nítorí ọkọ, o ò sì jẹ́ ẹni tó ṣe wípé òun ṣe bólúwa ti ṣe ní kò ṣe ńgbà tó bá jáde ńlé torí pé ó fẹ́ gba ládàá kan lọ́dọ̀ ọkọ rẹ̀. Ọkọ yẹn kò ní ládàá kan tó lè fún ọ, nítorí pé Olúwa Ẹlẹ́dàá nìkan ní máa fún ni ládàá lórí nǹkan téèyàn bá ṣe níṣẹ́ tó fi wá àti súnmọ́ ní ìjọsìn. Nítorí ìdí eléyìí báyìí, má jẹ́ ẹni tó ṣe wípé níṣẹ́ lọ́kàn máa múra bó ń ṣe múra nítorí pé ọba wà lọ́ọ̀dẹ ọkọ, ìtọ́kọ fẹ́ ló ń ṣeun bó tilẹ̀ jẹ́ pé ìwọ ọ̀fẹ́, ìwọ wàá máa ṣe pẹ̀lú ẹ̀mí pọ̀ ń ṣe fi ṣẹ̀sìn.
torí ẹ̀ lẹ́sẹ̀ rí púpọ̀ nínú wọn tó bá ní aáwọ̀ pẹ̀lọ́kun láì jẹ́ pọ́kọ tí kọ̀ wọ́n lẹ́bàá rí tó jáde lẹ́ni tó ṣe pọ̀ wọ bùbá àti ro ẹni tó ṣe pé tí máa wọ jìlbáb kí ló dé òun fẹ́ fi hàn lórí ibu rẹ ni wípé inú bíọ̀nsì subhanallah ó túmọ̀ sí pé ìmúra tó múra tẹ́lẹ̀ nǹkan ó mú nítorí ti Allah kọ́kọ́ ọmọ bá lé ọ ni wọ́n ti wá ṣe tẹ́nìsì pé ní tí ọba dà kọ́ dà torí ẹ̀ náà ló ṣe múra bó ti ṣe múra lónìí púpọ̀ nínú wọn òun náà ló sọ wípé òun fẹ́ máa bójú ọkọ sì ni ó wọ̀ tó bá jẹ́ pé ọba fẹ́ máa bójú bẹ́ẹ̀ òun ọ̀kan máa bóun ṣe fẹ́ sọ fún ọ tẹ́lẹ̀ náà Allah azza wa jalla yóò fi rọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa ṣe bí gbólóhùn aṣọ láàrin ọkọ àti ìyàwó bá mú bòjú lọ́ba yọ dànù ọkọ bá ní kí ló dé wọ́n ní tẹ́lẹ̀ náà síwọ́ ló ní kí n bọ́ ni so gèésì síwọ́ náà ló ní kí n yọ ìyẹn ni pé bá ti ṣe gbani ìjọ tó bá ṣe dáadáa máa bò ìjọ tó bá ti ṣe dáadáa máa ṣe fáráyé káráyé ọgbọ̀n rí subhanallah ọba ni lọ́kàn jẹ́ ẹlòmíì tẹ́fi rí tí ó ń ṣe ọwọ́ lẹ́yìn báyọ̀ kọ́ ló sọ pé kó máa bójú òun á sọ pé rárá òun ò lè bójú torí ìyá òun kan ò bójú rí àwọn ò sì ní ẹni tí ń bójú nínú gbogbo àwọn ìyáláyé òun àgbà so kí á ní tó ń ti ṣe fẹ́ jẹ́ tó wọ́n jẹ́ obìnrin àkọ́kọ́ bójú ní agboolé màmá tóun òun ò lè ṣe wọ́n fẹ́ dàbí ìgbà tó ṣe pé ìbójú má bójú yìí báyìí yóò padà lé kúrò lọ́dẹ ọkọ lọ́wọ́ fi gbà kámú ló bẹ̀rẹ̀ sí ní bójú yẹn sọkọ wa sọ pé ó lè bójú kó ọmọ tún fi ìbọ̀wọ́ sọ́wọ́ ìbọ̀wọ́ báwò so òun tún á fi bọ̀wọ́ sọ kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀kan lọ́ọ́ fara mọ́ bẹ́ẹ̀ orí pọ́kàn lọ́ọ́ fara mọ́ bẹ́ẹ̀ lẹ́ fi rí ọ̀pọ̀lọpọ̀ tí ń yọwọ́ lẹ́yìn omi fẹ́ fi yí ọkọ pé wọ́n máa rò pé báyà roko lọ fẹ́ o ìyẹn nípa àwọn ọ̀làjú ló máa ń síra lẹ̀ àwọn ọ̀làjú ló máa ń rìn wọ̀wọ̀ sọ ìtumọ̀ rẹ̀ nu kó má rò pa roko lọ fẹ́ ìgbà míì ó sì ti òun náà mọ̀ wípé ó yẹ kó òun bo gbogbo ẹ̀ ṣùgbọ́n bóyá àwọn èèyàn ń fojú olùkówó wọ́n ń fojú pé bóyá òun ti di nǹkan míì wọ́n fi ń wọ̀ kó òun lè wá fi yé wọn pé òun náà já sí torí òun ò lè bo gbogbo ẹ̀ òun fọwọ́ síta ni òun ò lè gbọ́ pamọ́ ẹlòmíràn sì máa pé wípé bóyá kó tẹ̀ máa rò pé bóyá ẹni tó burẹ́wà iná ní ń bora ní ń bojú pé torí kí wọ́n má bàa máa rí bóun ti ṣe burẹ́wà tó so yóò àtò àfọwọ́ hàn kẹ́lẹ́ mọ̀ pé àkékin òyìnbó níbẹ̀ lábẹ́ jìlbà púpọ̀ àwọn aládàáradá yẹn so ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn kó ṣẹ̀sìn ẹni bá fẹ́ tanra rẹ̀ jẹ kó yé tanra rẹ̀ jẹ nítorí pé kú ń bẹ ikú ń bẹ àní ìsìn ẹ̀ rí pé àti yóò bójú àtó bora àti kò bójú kò bora níjọ́ tó ní kálukú bá kú bóun ni wọ́n ṣe máa ń sòkù náà rí náà pé wọ́n gbé aṣọ máa láta ni kò sí ní tí ó yọ ọlẹ̀ irú àwọn èmi ò fẹ́ paramọ́ èmi ì fẹ́ bora lójú ayé mi o ẹ máa sọ aṣọ́lẹ̀ jọ́ tẹ́ ẹ bá kú aṣọ máa ń bẹ́ tẹ́ ẹ wọ̀ tẹ́ ẹ fi kú òun náà ni kí wọ́n fi máa gbé yín sí sàárè. wọ́n tún wá ní kí ni ìjìyà tó ń bẹ fún obìnrin tó máa ń sábà tako àṣẹ ọkọ rẹ̀. àṣẹ ọkọ kò ṣe má tẹ̀lé fúnyàwó lópin ìgbà tí ọkọ bá ti pa láṣẹ pẹ̀lú nǹkan tó tako ti Allah kò pa láṣẹ pẹ̀lú nǹkan tó tako fi ẹ̀sìn Islam so dandan ni kóbìnrin kó tẹ̀lé tọkọ rẹ̀ àṣẹ ọkọ ó sì síwájú àṣẹ bàbá àti ìyá rẹ̀ nítorí bá méjì kọ́ Ànábì sallallahu alayhi wa sallam ló sọ nínú hadithi kan táwọn olùmọ̀ nípa hadithi gbé jáde nínú wọn láti rí al-Imam an-Nasa'i nínú tírà àwọn kan tá ń pè ní as-Sunan al-Kubra Ànábì sọ fóbìnrin kan pé kíyèsí o báwo ni ṣe rẹ pẹ̀lú ọkọ rẹ̀ fa innahu jannatuki wa naruk torí pé dájú làlìjánà rẹ̀ ònínà rẹ̀ ọkọ rẹ̀ làlìjánà rẹ̀ ọkọ rẹ̀ nínà rẹ̀ torí ẹ̀ obìnrin gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àṣẹ ọkọ rẹ̀ síwájú ti bàbá àti ìyá rẹ̀ nítorí pé obìnrin míì látàrí wọn lágbọ̀ọ́yé ẹ̀sìn wọ́n ti torí ìǹtẹ̀lé ti bàbá mi ìǹtẹ̀lé ti ìyá mi ìyìn sì lè fi àṣẹ ọkọ kan síwájú ti bàbá àti ìyá mi wọ́n ti tàtàrà rẹ̀ bẹ́ni tó ṣe pọ́n pàdánù lé ọkọ ẹlòmíì sì wà tó ṣe pé ọkọ ṣe sùúrù fún lẹ́yìn tí pé ń fi àṣẹ bàbá àti tìyá rẹ̀ ó fi ń lékè ti ọkọ rẹ̀ eléyìí yóò fa apọn fún wọn jọ gbẹ̀ndẹ̀ kìyàmù so kò dáa bẹ́ẹ̀ tẹ́yìn bá jẹ́ mùsùlùmí òní dáa kẹ́ ẹ jẹ́ mùsùlùmí kẹ́ ẹ má mà nípa rẹ̀ nítorí pé àìmọ̀ nípa Islam yẹn òun náà ni ó fà tẹ́ fi jẹ́ pé ẹ̀ ń ṣe Islam ẹ̀ tẹ̀lé ní ti Islam ní kẹ̀sì torí pé ọ̀rọ̀ pé wọ́n gbẹ̀sìn wọn ò gbòfin rẹ̀ mọ́ kìí sùn gangan ní tó ṣẹlẹ̀ gángan ni pé wọ́n gba ẹ̀sìn
wọn ò máa túmọ̀ ẹ̀sìn. Téèyàn bá mọ ẹ̀sìn tó ń gbà tó sì máa ń tó kó sínú kó tó di pọ́ gbà tó sì wá àtìlẹ́yìn Allah kó tó di pọ́ gbà yìí máa rọrùn fún wọn láti tẹ̀lé tó kó sínú. So ṣùgbọ́n àwọn èèyàn mọ nǹkan kan nípa ẹ̀sìn tí wọ́n ń ṣe ọwọ́ mọ̀kànjí mo bá bàbá mi mùsùlùmí wọ́n ní Islam náà lẹ̀sìn wa ní ọ̀pọ̀lọpọ̀ máa ń parẹ́ ìdí inú tó fi jẹ́ pé àṣà lọ́pọ̀lọpọ̀ ń ṣe kì í ṣẹ̀sìn nítorí pé wọn mọ nǹkan kan nípa Islam tán làwọn ń ṣe torí ẹni tí wọ́n bá ti lè bá wọn sọ̀rọ̀ kan èyí tí wọn gbọ́rú ẹ̀rí wọ́n mọ̀ kọ́ ha ahin ni pé èwo tún lè léyìí èwo tún wọ́n mọ nǹkan kan pẹ̀ sí ni kò sí tuntun bí Islam ti ṣe wà látijọ́ tó lọ́wọ́ àti fìràn Nàbì sallallahu alaihi wasallam náà lọ́wọ́ àbẹ̀ní àwọn olódo lọ́kàn pọ̀ wọn mọ nǹkan kan nípa Islam sọ wọn mọ pé ẹ̀sìn tuntun ní ẹ̀sìn tuntun èwo lẹ̀sìn tuntun èwo ní ẹ̀sìn wíwó rí tí ń bẹ lọ́wọ́ yín so ó túmọ̀ sí pé àṣà lásán lẹ́ ń ṣe mọ nǹkan kan nípa Islam èyí téèyàn bá sì máa ń parí téèyàn sì fẹ́ tàtàrà rẹ̀ wà lìjánà ìpèníjà ńlá ni pé lọ́ọ́ kọ́ ń pa rẹ̀ báyìí ó sátì kù nítorí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá fi lè kú báwọn láì jẹ́ pé ọmọ nípa Islam tó lọ gbà lẹ́sìn tó fẹ́ tàtàrà rẹ̀ wà lìjánà ó rí pé kò ní ṣe ọ́ láǹfààní nítorí pé nítorí ọmọ ń pa rẹ̀ ó túmọ̀ sí pé láyé nǹkan ó ṣe àwọn kan jẹ́ Islam ló kọ́ lásán ni. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín ti ń pè. Ìbéèrè yín. Lábẹ́rẹ̀ nípa nínú ìdájọ́ téèyàn bá ní tẹ́lẹ̀ pẹ̀lú nínú àwẹ̀ àti tó bá jẹ́ lórí sọ láti téèyàn bá ní tẹ́lẹ̀ pẹ̀lú lórí sọ láti ṣé èyí lọ sọ́ àlùwà láti ní àbí tó ní ìdíjẹ́ sọ́ àlùwà láti àtàwọn àdúgbò sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì ńlá dáhùn tó rẹ́ ti ṣe béèrè yẹn nínú ọ̀kanu program sí fún pé ká máa tún ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan sọ gbogbo gbà ǹjẹ́ ọba ti yé èèyàn ẹbí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ń tẹ́jọ́ gbọ́ tó yé àkọ́kọ́ àti sọ fún yín kẹlẹ̀bẹ̀ ó máa ń ba sùyàmù jẹ́ ẹnikẹ́ni tó bá gbé kẹlẹ̀bẹ̀ mi kọ́ ọmọ pé ó ti ba sùyàmù rẹ̀ jẹ́ lónìí ó dàbí ẹni tó ṣe pé ó mu tọ́mtọ́m ni àbò mu buttermint so nítorí pé kẹlẹ̀bẹ̀ kéré ní yíyọ sẹ́nu ọmọ èèyàn ìtọ̀ yóò máa sàn yóò máa lọ yóò máa bọ̀ ni ìtọ̀ kò sẹ́ni tó ní kó má gbé mi ìtọ̀ gbé mi dáadáa ṣùgbọ́n má kó jọ sẹ́nu gbé mi nítorí pé òfin ṣẹ̀ríà tún sọ pé tó bá kó ìtọ̀ sẹ́nu tó pọ̀ kó tó wá di pé ó gbé mi ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó fẹ́ mu gẹ omi ni torí ẹ̀ ká ké sára ẹnìkan tó bá sọ pé má gbé tọ́ mi ó fẹ́ pọ̀ ni so ìtọ̀ ń bẹ́nu tó jẹ́ kí ìsẹ̀mí ọ rọrùn ṣùgbọ́n kẹlẹ̀bẹ̀ ìwọ náà tó bá kíyèsí lójúmọ́ kan ẹ̀mí lónìí kẹlẹ̀bẹ̀ yọ sí ọ lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ iye tó ti ń lọ ti ń bọ̀ torí ẹ̀ náà sọ pé òfin ṣẹ̀ríà sọ pé tí nǹkan bá jẹ́ pé wíwá bíbọ̀ lílọ bíbọ̀ rẹ̀ kò bá pọ̀ yóò ní ìdájọ́ tó yàtọ̀ sí ètò ṣe pé lílọ bíbọ̀ rẹ̀ kò ṣe kà torí de lẹ́yìn náà la fi ka òfin kan gbà tẹ́ béèrè wípé idha dhaqa al-amru tasa' wa idha tasa' dhaqa torí ẹ̀ tí kẹlẹ̀bẹ̀ ló bá jáde sí ọ lẹ́nu àbí kúngán ló ti agbárí rẹ̀ bọ́ sí ẹnu rẹ̀ o gbọ́dọ̀ tú dànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé ṣe tẹ́lẹ̀ tí Ramadan bá wà kò sí tó burú wípé kó o ní èkísà léwọ́ eléyìí tó máa fi sápò àìgbà mà ipò tó wà ìgbàláyè ò sí fún ọ láti tú kẹlẹ̀bẹ̀ dànù ìgbàláyè ò sí fún ọ láti ha ikùn eléyìí tó bọ́ sí ọ lẹ́nu dànù so ó lè tú sínú èkísà léwọ́ tó wà lọ́wọ́ rẹ̀ ó sì fi sápò látọ̀ bá wà níbi tó ti lè fọ́ dànù wàá fọ́ dànù so eléyìí ń jẹ́ báwọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹlẹ́sìn sọ̀láàtì lọ ẹ wá gbé kẹlẹ̀bẹ̀ mi bẹ́ẹ̀ ni ó náà dà gẹ́gẹ́ bí ẹni tó ń sọ sùyàmù tó gbé kẹlẹ̀bẹ̀ mi tá a gbé sùyàmù rẹ̀ bàjẹ́ ni torí pé bí ìgbà tó mú nǹkan kanu lórí sọ̀lá torí ẹ tí kẹlẹ̀bẹ̀ náà bá tún yọ sí ọ lẹ́nu nígbà tó ń bá sọ̀láàtì lọ wàá tú síbì kan tó bá tú síbì kan wàá máa bá sọ̀láàtì rẹ̀ lọ eléyìí jẹ́ bó ṣe àlùwàlá rẹ̀ ò bàjẹ́ àlùwàlá rẹ̀ ò bàjẹ́ sọ̀láàtì rẹ̀ ló bàjẹ́ náà. Jazakumullahu khairan Sheikh. 08085677726 08085677726 plus 2348083293896. Wa alaikum salam. Ẹ parí dín àbí yín lọ́lẹ́ o. Orúkọ mi ni Abu Umar láti Mọ́ṣọ́. Ìbéèrè yìí. Ní ẹ̀bá ní tó jẹ́ pé ìsọ̀lá àkókò àìsàn kò dẹ́ẹ̀dẹ́ ìpín láti kàdáyé dára ìkà.
ìgbò so ní ẹgbẹ́ ọ̀rọ̀ àjẹ̀lẹ̀ tí wọ́n jẹ́ sáré máa ká sí wọ́n ti kí o dà so wọ́n dàbẹ̀ jẹ́ ìyàn sọ́kà sí àwọn ọlọ́mọ kó lórí ìjọ àwọn nígbà tí bàbá lọ́dọ̀ tí wọ́n gbé àwọn náà lẹ́nu ọ̀fẹ́ kọ́ni kájà ìpè sí ẹ̀ ọ̀rẹ́ kà fún ọ̀sẹ̀ láti ẹ̀jẹ̀ máa tẹ́sẹ̀ máa pọ̀ tẹ́ kí o jẹ́ kí wọ́n láwọn tí wọ́n ti parọ́ so olú ìdílé yẹn lè fi lórí àwọn òbí yẹn ẹgbẹ́ ìlú fún fẹ́ràn pa àwọn ti dà àti bóyá kí alhamdulilayi tó bá pẹ́ bẹ́ẹ̀ tí láì ṣe pẹ̀lú wọn lẹ́ bá ń ṣe nítorí ẹ̀kẹ́ ṣe náà nù ó sì túmọ̀ sí pé inṣàlá èèyàn dáadáa ni so nítorí pé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́wọ́ wọn ní fẹ́ kébi ọ̀pá bàbá wọn wọn ní fẹ́ kébi ọ̀pá ìyá wọn wọn sì ní fẹ́ kí bàbá àti ìyá wọn kọ́ máa wò kísà kiri wọ́n sì wá ibùgbé tó dáa fún òbí wọn kódà ara àwọn ètò ṣe pé wọ́n ra mọ́tò sí àwọn òbí wọn wọ́n rà sí wọn ń dì wọ́n kọ́lé sí wọn lórí ṣùgbọ́n kò fẹ́ sí ń tọ́ka wọn pẹ̀lú ẹ̀sìn táwọn òbí yẹn sí so ó dájú ọmọ tí bá ń mójútó ẹ̀sìn tí bàbá rẹ̀ bí ti ṣe ń ṣe ìsìláàmù rẹ̀ tí ó jẹ́ kí bàbá rẹ̀ ọmọ fi ìsìláàmù ráre nítorí bá méjì kọ́ torí dáadáa bàbá náà ni ẹni tó mójútó pé ìsìláàmù lẹ́sìn tẹ́ fi kú ayé yín dá àtúbọ̀tán yín sunwọ̀n òun lọ́mọ gidi ọ̀rọ̀ tá à ń sọ yẹn tí bàbá yín náà gbọ́ àti ìyá yín òun lọ́mọ gidi torí pé ẹni tí ò fẹ́ kẹ́ ẹ padà ṣègbé kẹ́ ẹ jẹ́ ẹni tí ó ṣòfò tí náà wàá jò ìdínú tó fi jẹ́ pọ̀ ọmọ dáadáa lọ́mọ ọmọ tí ń fẹ́ dáadáa fóbi rẹ̀ ọmọ tí ò fẹ́ kí àtúbọ̀tán bàbá òun màmá òun kò burú tó ẹ mọ̀ pé ìwọ̀nba ni bọ́mọ ti ṣe lè pàkíyèsí òbí rẹ̀ mà tí a tún fi máa fojú ọmọ dáadáa wò pẹ̀lú àgbọ́yé irú ìṣẹ̀mí tiwa láwọn èèyàn dúdú Yorùbá nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà dáadáa ló máa ń ṣe ọ̀nà dáadáa ló ń sán àwọn tún alimá pé lọ́mọ bú ó ti yá sá àpò lọ́mọ wèrè tó gbà mẹ́sìn aláwọ̀ ti da alákatakítí so ẹ mọ̀ pé ìgbésí ayé táwa ń gbé pẹ̀lú àwọn ọmọ wa láti pìlẹ̀ ìgbésí ayé ẹ̀rù ni ààyè kọ́ ọmọ láti pé kọ́ ọmọ ọ̀dọ̀ rẹ wa ńṣe là máa ń kọ́ ọmọ lọ́nà pé ká di ẹ̀rù jẹ̀jẹ̀ níwájú àwọn ọmọ wa so mi ló fà ló fi jẹ́ pé kì í fẹ́ rọrùn fáwọn ọmọ láti rákèsí àwọn òbí wọn pè tóbi bá ń ṣe tí ọ̀dà tóbi bá ń gbégbèsè eléyìí tó kù díẹ̀ káàtó tó ẹni tó bá tún bá wọn dá sí náà ń gbọ́ pé irú ẹ̀kọ́ tó náà kọ́ tó fi dàgbà náà nu òun náà tún wọn pé ó ti yayakuya ní òun náà ti lọ gba kíníkà ní so nítorí ẹ̀ irú ẹyẹ wọn lẹyẹ wọn wọ́tọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé tẹ́yìn bá wa lọ́mọ kò ní máa bí ó sì bá yín sọ̀rọ̀ so yọmọ wọnà tí yóò fi pàkíyèsí yín ni ẹ mójú tẹsìn àwọn eléyìí gan bàbá mi tún lè yàn lódì ó lè máa gbé ṣépè so nítorí pé kí ni èmi màmá sẹgbẹ́ ìyá rẹ̀ màmá sẹgbẹ́ ọ̀rọ̀ ọdún náà kọ́ là ń béèrè báyìí àwọn yìí sọ pé ẹ̀yin sọmọ pé mo jù ọ lọ ọ̀rọ̀ bàbá sọmọ ìsọkúsọ ni tẹ́lẹ̀ nǹkan ṣé ọmọ ni wọ́n á ju bàbá lọ ni àbí ọmọ ni máa ju ìyá rẹ̀ lọ ni tó ń torí délé yìí báyìí ọmọ yín pàkíyèsí yín ni sí dáadáa ká kọ́lé fún bàbá ẹni ká ra mọ́tò fún bàbá ẹni ká máa rọ̀jò owó sí àpò bàbá ẹni ká máa tàtìlú kan gbé lọ ìlú kan orílẹ̀-èdè kan lọ orílẹ̀-èdè kan kò túmọ̀ sí kó máa ṣe dáadáa sí wa tọmọ ọba dààmú pé báwo la ṣe wà lìjẹ́nà báwo la ṣe wà lìjẹ́nà ní kókó gbogbo ń tẹ́ bá jẹ lóúnjẹ ẹ jẹ lájẹpàtì ni gbogbo ilé tẹ́ bá gbé ẹ gbé lágbèpàtì ni mọ́tò ẹ gùn lágùn pàtì ni torí ẹ̀yin náà padà lọ ẹ fi gbogbo ẹ lẹ̀ so ibi tẹ́ ń lọ kí lẹ́ lọ bá pàdé ń bẹ̀ ọ̀nà tó máa ń san fún yín nù ẹ kíyèsí ọmọ dáadáa lọmọ yín ọmọ tí ń fẹ́ kọ́ dáa fún yín ni so ìgbà tí ó ti ra yàn yín lódì tó ra pọ̀dọ̀ yín ti díẹ̀ ó fẹ́ fi pàkíyèsí yín nìkejì pé ó mú yín lọ́tà so ẹ̀yin náà ní ìsìngbà tẹ́ ẹ̀ rí ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí béèrè ìmọ̀ ọ̀rọ̀ mà mà ránṣẹ́ sí kò mà wá níjọ́ tó bá ti wá ọ̀rọ̀ tó bá sọ kẹ́yìn náà tẹ̀lé ni torí pé dáadáa ní wá fún yín kò wá burú fún yín ẹ mójútó ẹ̀sìn tẹ́ kàkún ní ọ̀sẹ̀ kù wàláhì yóò yà ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu níjọ́ tẹ́ bá ti kú kí wọ́n tó gbé yín dìde àbí wọ́n tó gbé yín kúrò níbi tí wọ́n tẹ́ yín sí wọn lẹ́ẹ̀tì dàmà pé tí yín gbé ẹ bọ́ ha bẹ́ẹ̀ ni nítorí pé kẹ̀sìn kún fẹ̀sìn pé nǹkan kẹ̀sìn kún agbẹ̀sán lórí ẹ̀sìn nǹkan tẹ́mi ò ṣe wọ́n sì lè fún mi lẹ́sàn lórí ẹ̀ wọ́n ní pa àwọn nǹkan kan tí ń pàtì mo sì lè gba aládá lórí ẹ̀ torí de eléyìí ẹja kí ìsàrà ọ̀rọ̀ yẹn bá
àwọn òbí ẹni tí ń ṣe béèrè ọba àwọn yóò sì bá gbogbo òbí náà wí àti gbogbo ọmọ káwa náà mọ wà tá a máa hù sáwọn òbí wa káwa mọ kí ni wọ́n ń pè ní dáadáa gan kò sẹ́ni tó ní kọ́ ọmọ kọ́lé fún bàbá kò sẹ́ni tó ní kọ́ ọmọ ra mọ́tò fún kò sẹ́ni tó ní kọ́ ọmọ máa rọ̀jò owó sí lápò ṣùgbọ́n nǹkan kan tó pàtàkì jù eléyìí lọ́tọ̀ ẹ̀kọ́ bá wọn mójútó òun náà ní báwo ni wọ́n mójútó ẹ̀sìn Islam báwo ni wọ́n mójútó ẹ̀sìn Islam torí délé kò sí nǹkan míì tẹ́ ṣe ju pé bẹ́ẹ̀ ṣe ń ṣe náà lẹ́ẹ̀ máa ṣe lọ ẹ̀ sì máa fàdúrà kún ẹ̀ máa fàdúrà kún kó ló wá kó jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbà. Jazakumullahu khairan Sheikh. Ẹ lórúkọ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullah. Ó kọ́ yín ẹ ti ń pè yìí. Ìbéèrè yín. Ọkùnrin ó jọ sí ẹni tó ṣe ìbéèrè orí ìfipá náà ní ìgbà ṣe tí wọ́n fẹ́ fún àkọ́yé ẹ̀sìn. Torí kò fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ọ̀nà àwọn náà láti pa ní tó bá ti sí wọn nípa ìṣòro tí wọn á sábà sọ̀rọ̀ wọ́n ṣe wọ́n ká wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹun. Tí wọ́n wá sí ọ̀yẹ́ lórí ìṣòro ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣe ọlọ́run ṣọmọ nígbà wọ́n sọ fún pé tẹ bá rò kó nǹkan báyìí lẹ́ máa sọ pátá náà láti ilé wọn tí kò wáyé wọn tó wá lókè. Wọ́n kọ́ tó ti kó máa rí ọmọ tó bá ti rò kó ẹ ṣe sùhánà táwọn káàkiri náà láwọn kan. Tẹ bá tó ju lọ ẹ ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n tẹ̀lé tó yẹ kí wọ́n máa tètè ń bínú. Tó bá ṣe nǹkan tó bá ti tẹ̀lé tí wọ́n máa tètè ń bínú fún irú òbí náà ẹ̀ kí lè máa ṣe sí. Alhamdulillah ẹ ti gbìyànjú débi tó ti lámì so ẹ má fi ìwà ń wára fi bà àwọn àmì tó dáa tíyànjú yín ti mú jáde jẹ́ torí ìdí eléyìí báyìí ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ fi máa bá wọn lọ so subhana rabbiyal azim ilẹ̀ gbìyànjú láti tẹ̀ mọ́ wọn létí kí wọ́n máa wí rúkọ kìí ṣe tẹ̀ wíyàn subhana rabbiyal azim subhana rabbiyal azim tẹ́lẹ̀ forí kan lẹ̀ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ẹ wá ní bàbá yín máa ń tètè bínú bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbàlagbà wọ́n máa ń tètè bínú nítorí pé àwọn nǹkan púpọ̀ wà táwọn ń rò táwọn ọmọ kéékèèké tí wọ́n á rò ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tó ṣe pé ó ti ṣẹlẹ̀ sí wọn láwọn nǹkan tó bani lọ́kàn jẹ́ tó ṣe pé ó lè máa wá sí ìrántí wọn látìgbàdégbà tírò rẹ̀ kò tí ì ṣẹlẹ̀ sáwọn ọmọdé ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tí wọ́n ń wò lára àwọn ọmọ wọn gan tó ṣe pé wọ́n jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó tí ń bà wọ́n lọ́kàn jẹ́ tó ẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbé mi ní torí pé tí àgbàlagbà bá ní kó wọn sọ tójú òun rí kó tó dàgbà ọmọdé ò ní fẹ́ dàgbà torí ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa fi bá wọn ṣe irú èrò orí wọn kọ́ ló wà lórí tiyín irú ìrònú wọn kọ́ ní ìrònú tiyín àgbàlagbà làwọn àwọn ń lọ ni so ó súnmọ́ kọjá wípé lẹ́yìn tí ṣe rí wọn tún ṣeun wọ́n padà parí sórí dáadáa so ẹ mọ̀ wá jẹ́ kí ìwà ń wára kẹ́ fi ba àwọn èsì tó dáa tẹ́ ti rí hàn kẹ́ má fi bàjẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kọ́dà gbogbo orú ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ wọn gbọ́ ẹ má jẹ́ wọn gbọ́ torí ó tún dàbí ìgbà tó ṣe pé bàbá tá lákọ̀ọ́kọ́ yẹ kó gbọ́ bàbá tí yọ̀ yẹ kó gbọ́ kí ló dé nítorí pé bàbá tí ń lè sọ pé àwọn ọmọ yìí tó ń ti pé mi mo bí wọn wọ́n ń kọ́ mi lẹ́kọ̀ọ́ èmi tó yẹ pé èmi ló yẹ kí n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ mo tún wá gbọ́ mo tún gbà sí wọn lẹ́nu wọ́n tún wá ń dẹ́sùn mi lórí rédíò. gbogbo ayé tún gbọ́rọ̀ mi tó ń torí de eléyìí báyìí ẹ má jẹ́ káwọn gbọ́ so ẹ̀yin ó tún fi sùúrù kún sùúrù yín ìṣepẹ̀lẹ́ fi kún ìṣepẹ̀lẹ́ yín títí bàbá yín fi jẹ́ pé àwọn gan-an wọn ò ní mọ̀gbà tán yanu tán ń ṣàdúrà fún yín pé àwọn ọmọ dáadáa làwọn ọmọ mi yìí báyìí àwọn ọmọ dáadáa yóò dáa fún yín yóò dáa fún àwọn ọmọ tiyín náà so n tẹ́ ń bùkátà lọ́dọ̀ bàbá yín nù. Jazakumullahu khairan Sheikh. 08085677726 +2348083293896.
a legacy center of excellence with classic education for modern achievers from adorable to awesome, where intelligence meets imagination with a collection of creative and captivating knowledge that solidifies a goal. Fún ẹ̀yin òbí àti alágbàtọ́ níbikíbi tẹ́ bàbàrà ẹ̀kọ́ tó jẹ́ òjúdá pọ́nbélé, Al-Madina Schools pápá abẹ́dẹ̀ Ògbómọ̀ṣọ́ gan là ń sọ pé kẹ́ ẹ máa kó àwọn ọmọ yín lọ ibùdó ìmọ̀ tí wọ́n ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten, nursery, primary àti secondary. Láàyè ìgbaniwọlé ń bẹ báyìí. Èdè òyìnbó, Yorùbá àti ẹ̀kọ́ èdè Lárúbáwá ẹ̀sìn Islam sì dán mọ́ra lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbóríyìn. Àyẹlẹ́gbẹ́ bọ́dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú. Al-Madina Schools, a ray of light, easily reachable, inexpensive, pursuing the remarkable, transformative education, international standard curriculum, frequent and successful assessment, ICT devices, safe and positive school climate. Come and discover the joy of learning within the sanctuary of Al-Madina Center, Pakwabede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Al-Madina Schools at gmail.com or call 0032 85 0466. Al-Madina Schools, Pakwabede area, Ogbomoso, inspiring excellence every day. 08085677726 plus 2348083293896. Olórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Náà mi bèèrè yìí sọ. Àkọ́kọ́ ńgbà tẹ́yìn ti mọ̀ pọ́nà táwọn òbí tágbà bí yín ọ̀tàkò fún ṣẹ̀ríà ọ̀nà tí máa mú kí bàbá ọmọ jẹ́ bàbá ni, ṣùgbọ́n kò sọ́nà tí obìnrin gbà bí ọmọ tó mú màmá má jẹ́ màmá. Torí ẹ̀ màmá rẹ ni màmá rẹ, bó fẹ́ kó ṣe pọ́nà tó mú jẹ́ ẹni tó dáràn lọ́gbà bí ọ, òun ni yóò kojú kí ni nǹkan tí ọ̀ràn rẹ̀ ó bì tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà. Ṣùgbọ́n màmá rẹ̀ náà ni màmá rẹ̀. Bàbá tí ó bá ti wá bí ọmọ gbọ̀nà tó tọ́, ọ̀nà tó yẹ, tó ṣe obìnrin lásọ̀wò ṣáájú kó tó di pé yìgì ń bẹ láàrin wọn, so bàbá n kò lè jẹ́ bàbá lábẹ́ òfin ṣẹ́ríà. Torí délé èsì gbogbo ìbéèrè yín tẹ́ béèrè ti wà ń bẹ̀. Ó túmọ̀ sí pé a máa sojú ṣe bó ti ṣe tó àti bó ti ṣe yẹ sí ìyá rẹ̀. Kò sì sínú màmá tí ó kù tó gbọ́dọ̀ má ṣàdúrà fún. So ṣùgbọ́n bàbá ò ní bàbá látàrí ọ̀nà tán gbà bí ọ. Náà, jazakumullahu khairan Sheikh. Ẹ jẹ́ kí n mú béèrè lé wa. Ṣáájú ìgbà náà ẹ jẹ́ kí n máa fi tó ọ létí pé bí idhnillahi ta'ala ní àsìkò Ramadan tá a wà yìí ní Al-Madina Center pápá abẹ́ẹ̀dẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ìdánilẹ́kọ̀ọ́ ó máa ń wáyé ní gbogbo ojoojúmọ́ inú Ramadan láti ẹ̀yìn sọ̀látùlẹ̀ asri ní kété lẹ́yìn sọ̀látùlẹ̀ asri tí ó fi di gẹ́gẹ́ tó sọ̀látùlẹ̀ Maghrib bí idhnillahi ta'ala. Allah yóò ṣe ní ìrọ̀rùn fún ẹnì kọ̀ọ̀kan ká gbìyànjú láti wá máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ibi eléyìí tí ó máa ṣàǹfààní fún wa tí ó sì jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún wa ní ayé àti ní al-qiyamah bí idhnillah. Torí pé pẹ̀lú ìrántí ọba Allah òun náà ni ọkàn ṣe máa ń balẹ̀ kí Allah kó fi ọkùnrin kálukú wa balẹ̀ lórí dáadáa lórí ẹ̀sìn rẹ̀ sí Islam. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Tí kò yẹ jí ń pè. Ìbéèrè yín. Àmín, àmín. Lórí màá náà kọ́ ni pé obìnrin tó máa ń kírun nílé pẹ̀lú jìbá wọn tí ó wọ̀ ọkọ̀ tí ó jẹ́ pé tó bá dẹ̀ kírun. Hello. Nẹ́tíwọ̀kì mi ò dá mọ́ o. Ọya ẹ tẹ̀síwájú tó bá fẹ́ ṣe sọ́lá tó máa ń lo hijab. Nẹ́tíwọ̀kì ní ẹgbìyànjú fi padà, nẹ́tíwọ̀kì yẹn ó ń break. Wọ́n ní ọkùnrin tó sùn tó lálàyé pé nǹkan kan jáde lára òun àmọ́ sí àlẹ́nu nígbà tó yajú kò rí nǹkan kan lára rẹ̀. Ǹjẹ́ ó dáràn kó wẹ ìwẹ̀ bí? Rárá, tó bá jí tó bá bá tọ̀ lára rẹ̀, ìgbà náà ló tó dáràn pé kó wẹ̀. Àlá lásán wípé òun ṣe nǹkan báyìí ó sì jí kò bá nǹkan kan lára rẹ̀, kò sí ẹni tó ní kó wẹ̀.
náà. ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọkọ̀ yín bí ẹ ti ń pè. Láti ṣẹ́yìn ìbéèrè yín pápápá. Ìbéèrè ni pé obìnrin tó ń lo nǹkan ọgbà àwọn ọmọdé lẹ́tọ̀ọ́ láti ṣe ìlú ẹ̀ àti ẹni bá tẹ́lẹ̀ sí bàbá ìyàwó lẹ́tọ̀ọ́ láti ṣe ìlú ẹ̀ láti ní àwọn àbúrò. bàbá ìyàwó báwo. Bàbá ìyàwó àbí àbọ̀kọ lẹ fẹ́ sọ? Bàbá ọkọ. Ó ti yé. Ó ti yé. Alhamdulillah. Obìnrin tí bá ti ń bọ ojú rẹ̀ ó túmọ̀ sí wípé bàbá rẹ̀, àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àbúrò rẹ̀, gbogbo àwọn eléyìí wọ́n lẹ́tọ̀ọ́ láti rí ojú rẹ̀. Àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tán bá jọkùnrin, àwọn ọmọ àbúrò rẹ̀ tán bá jọkùnrin, àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n àtàbúrò, àwọn ẹ̀gbọ́n àtàbúrò wọn bá jóbìnrin káwọn ọmọ wọn jọkùnrin, wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú ẹ̀. So bákan náà àbúrò bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n bàbá rẹ̀, àbúrò ìyá rẹ̀ àtẹ̀gbọ́n ìyá rẹ̀, gbogbo àwọn eléyìí lẹ́tọ̀ọ́ láti rójú ẹ̀. Obìnrin yẹn ti wá wọlé ọkọ, ẹni tó lè rójú rẹ̀ nílé ọkọ rẹ̀ nínú àwọn ọkùnrin òun náà ni bàbá ọkọ rẹ̀ nìkan àtàwọn ọmọ rẹ̀ nìkan àtọkọ rẹ̀ nìkan. Àmọ́ pé léyìí o àbúrò bàbá ọkọ ni, ẹ̀gbọ́n bàbá ọkọ ni, wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú ẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀gbọ́n tàbábúrò ọkọ, àwọn eléyìí wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú ẹ̀. Àwọn ọmọ tí wọ́n gan wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú ẹ̀. Ẹ̀gbọ́n ọkọ, ẹ̀gbọ́n bàbá ọkọ, àbúrò bàbá ọkọ, ẹ̀gbọ́n ìyá ọkọ, àbúrò ìyá ọkọ àtàwọn ọmọ wọn, gbogbo wọn wọ́n lẹ́tọ̀ọ́ láti rójú ẹ̀. Jazakumullahu khairan Sheikh. Tẹ́ kíyèsí torí pé a sọ pé wọ́n gba Islam ọ̀ma. Nísìnyí màtẹ́yìn ọ̀mẹ̀sìn níjọ́ tẹ́ bá wá fẹ́yàwó bá ń ti ń bójú, á di pé nílé yín gbogbo àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín, àwọn èèyàn bàbá yín, gbogbo wọn sọ pé àwọn ọmọ arú ìyàwó tó lọ fẹ́ ká má rìn pàdé èèyàn lọ́nà ká dáàmà. So bẹ́ẹ̀ lè dáàmà tẹ́lẹ̀ náà ebi ń bójú tiẹ̀ lẹ́yìn náà ọmọ yín lórí ló lòún fẹ́ fẹ́. So ní ó máa tó rí lójú rẹ̀ tó fi wò. So ojú rẹ̀ kò sí fẹ́yìn láti pẹ́ fẹ́ dáàmà. So nítorí pé àṣàlẹ̀ ṣe kì í ṣẹ̀sìn, ìdí nu tẹ́fìrí tí wọ́n ti kankan lórí irọ́ gbogbo ètò orí bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ́ọ̀dì, èyí tó rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ bàjẹ́. Torí délé ẹ̀sìn lágbọ́yé, ìwọ náà tó sì ń sọ pé obìnrin tó ń bojú náà nìwọ náà fẹ́ ìwọ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́, kìí ṣe pọ́wọ́ pò béèrè lórí rédíò báyìí jẹ́ pé ìtọ́ gbọ́ngàn kọrí nkọ̀dí ló gbé sí. Ìwọ náà wá sọ pé kìnnìkan tọ́ kìnnìkan, èyí tí ọ̀tọ̀ ló tọ́, èyí tó tọ́ lé ní kò tọ́. Torí a gbọ́dọ̀ kíyèsára kó má jẹ́ pé àwa gan náà lápadà máa fọ́ gbogbo ẹ̀ lójú táàbò eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan Sheikh. 08085677726 +2348083293896 eléyìí òun náà ni àwọn nọ́mbà tí olùjábí láti máa fi béèrè ìbéèrè kan sí èkejì. Ìbéèrè míì tó wà níbí, ìbéèrè ó kẹrún àmọ́ nítorí àsìkò ni mo ṣe ń ti ara láti mọ̀ wá. 08085677726 +2348083293896 ẹ jẹ́ mú béèrè mi ọ̀dà ẹ jẹ́ ká mú ìpele yìí. Ẹ lórúkọ yín o. Wa alaikum salam wa rahmatullah. Ìbéèrè yín pápákọ̀. Ìbéèrè ti pé ìyẹn ó lẹ́tọ̀ọ́ fún obìnrin tí ó máa wọ jẹ̀lúbáàbù kan láì tó bá fẹ́ kí n láì máa wọ ọ̀pọ̀ tí ó jẹ́ tó bá fẹ́ kí n gbé àwọn ṣe ìparí máa ṣó bó bá ṣe ń wò kó lójú. Dábàá kí ẹ̀ ṣáìtọ̀ ká máa ìdílé wọn láti fi ta ọ̀ ìjẹ́ nọ́mbíà tó wà lẹ́yìn ìṣá ẹ̀ tí ó ti káńsù ní àbí wọ́n máa fún wa ní sáfìsì láti fi ẹ̀dá. Alhamdulillah. Tó bá pé inú ilé rẹ̀ nìkan ló ti ń ṣe sọ̀lá, kì í ṣe pé níwájú àwọn èèyàn, kò sí nǹkan tó burú kó wọ jìlbáàbù nìkan. Ṣùgbọ́n jìlbáàbù yẹn gẹ́gẹ́ bí ìgbà tí Ummu Salama radiyallahu anha tó ṣerú béèrè yẹn lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam pé sóbìnrin wa lè ṣe sọ̀láàtù pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ ẹyọkan. Ànábì ní tó bá jẹ́ sabighan yughatti dhuhura qadamayha, táṣọ à ń bá jẹ́ aṣọ tó balẹ̀ tó sì jẹ́ aṣọ tó ṣe pé kò fún tó bo òkè ẹsẹ̀ rẹ̀. Yẹn nípa aṣọ yẹn gbọ́dọ̀ jẹ́ aṣọ lambulambu,
òní jẹ́ aṣọ tó ṣe pé ọmọ ní máa ń gbé tó ń ti pé jìlbáàbù náà ni tí ó fi máa fi báwo lóríkì ara rẹ̀ rí hàn so yóò jẹ́ aṣọ lambulambu yóò sì bo òkè ẹsẹ̀ rẹ̀ so àwọn ní tẹ̀ máa ń ṣe sọ̀látù tarawih jẹ́ náfìlà tá a máa ṣe sunnatu ratibatil isha sáyè tún wà fún àbí oṣù ọ wà fún kódà àwọn olùmọ̀ sọ pé sunna rákà méjì yẹn tó jẹ́ ratibatul isha tí máa ń wá lẹ́yìn sọ̀látù isha yẹn ó lọ́lá ju sọ̀látù tarawih lọ torí délé ká fi àyè sílẹ̀ fáwọn èèyàn láti ṣe ọ̀dà púpọ̀ àyànfẹ́ni tó ṣe pé ìgbà tá a fẹ́ ṣe rákà méjì tálákọ̀ọ́kọ́ ti tarawih yẹn ó dà níyàn méjì papọ̀ wípé wọn fẹ́ ṣe tarawih wọn sì tún fẹ́ ṣe sunnatu ratibatil isha so ó lè mú lọ́nà tí ó fi jẹ́ pé méjì lẹ́sẹ̀ ládàá mẹ́rin lẹ́gbà ṣùgbọ́n pé ká pàtì pátápátá kọ̀tọ́ torí ẹ̀ tó wá pé ìmáàmù tí máa ń fààyè lẹ̀ alhamdulillah ìmáàmù yẹn fààyè lẹ̀ rákà méjì tálákọ̀ọ́kọ́ tarawih yẹn ẹ̀ dà níyàn méjì papọ̀ sí sunna ratibatil isha àti salatu tarawih. Jazakumullahu khairan Sheikh. Ayakunle lábẹ́ ìdáhùn tẹ fún wa tán kódà kó jẹ́ pé ìmáàmù ti ẹ̀pà kíyèsí àwọn ọmọ tó fẹ́ tò lẹ́yìn rẹ̀ pé òun ọ̀pá ilẹ̀ fún súnà ti ìṣá wípé ká láníyàn méjì papọ̀ fún rákà méjì. ẹlẹ́yìn gbogbo òbúkátà táwọn yẹn bá gbẹ́sìn yìí kò bùkátà kò tí ì sílẹ̀ kí o. Jazakumullahu khairan ya Sheikh dunya wal akhirah bi idhnillah. Al-Madina Center pápá bẹ́ẹ̀ ló gbọ́n sọ ní.